Koiki Media bringing the world closer to your doorstep. Akí gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá jákèjádò gbogbo àgbáyé ní gbogbo ibi tẹ́ bá ti ń wò wá. Ojú tẹ́ fi ń wò wá, ojú yóò ní relédè yín. Etí tẹ́ sì fi ń gbọ́ wá, etí yóò ní fún ẹ̀yà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Láṣẹ Èdùmàrè ni o. A wà nílùú Ìkọ́ọ̀lájé Ìdí Ìrókò. Ibẹ̀ la wà yìí. Àwọn ìṣẹ̀ǹbáyé wa nǹkan ìṣẹ̀ǹbáyé wa nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire àwa ò fẹ́ kó parun a ò fẹ́ kó bàjẹ́. A rí pé nínú àwọn òòṣà t'Olódùmarè ọba rán wá sílé ayé Ṣàngó jẹ́ nǹkan pàtàkì lára wọn tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Jákèjádò gbogbo àgbáyé ó ní Ṣàngó wà. Ṣàngó jẹ́ òòṣà tí wọ́n ń pè ní iná lójú iná lẹ́nu ọgọ́yani. Òní ní ọjọ́ kejì tí wọ́n ń ṣe Ṣàngó yìí. Ọjọ́ méje gbáko ni wọ́n ó fi ṣe tẹ́sí máa wò ó lórí ìkànnì Koiki Media orí ẹ̀ náà la wà yìí. Ọjọ́ kejì ni òní, ọjọ́ méje ni ọ̀la ni wọ́n ń pè ní ẹ̀ta. Ọ̀la ó tún gbẹ̀gẹ́dẹ́ gbiná lọ́la, ọ̀la ó tún yàtọ̀ sí tòní. Ojú tẹ fún wa òní lédè yìí. Ẹ dákun ẹ súnmọ́ wa lórí ìkànnì yìí kẹ́ ẹ lè mọ rí wò. Nǹkan àṣà wa nílẹ̀ Yorùbá kò ní parun o, kò ní parun, àṣà wa ò ní parun, ìṣe wa ò ní parun. A sọ fún yín ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire ilẹ̀ tó ń sàn fún wàrà tó ń sàn fún yín ni ilẹ̀ tó Olódùmarè ọba yọ́nú sí, ilẹ̀ tó dáa, ilẹ̀ àwọn ládéládé, ilẹ̀ àwọn lóyèlóyè tẹ mọ̀ páwa lọ́mọ aládé. Ibi tó bá sì pè lórí ẹnìkan fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Jákèjádò gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá àwa ni orírun ilẹ̀ adúláwọ̀. A wà nídìí ìrókò bọ̀dà báyìí tó ẹ máa bá wa ká lọ o. Èrò máa pọ̀ jù. Ṣàngó lẹ́yìn Oòduà Congress Oòduà Yorùbá àwọn wo ló ń gbò yìí. Koiki Media bringing the world closer to your doorstep. A wà nílé Ànàgó, a wà ní ìlú tí wọ́n ń pè ní Ìkọ́ọ̀lájé Ìdí Ìrókò. Àwọn tí wọ́n ń jó yìí, àwọn ni wọ́n ń pè ní Ìdàsẹ̀. Ẹ rí i pé nǹkan Ànàgó ó yàtọ̀ gédéǹgbé nílẹ̀ Yorùbá. A ti sọ fún yín pé Ànàgó àwọn ọ̀kan pàtàkì gbòógì tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ní nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire nílẹ̀ adúláwọ̀. Ẹ rí i pé wọ́n ní nǹkan àṣà ìṣe nǹkan wọn ò lè parun láíláí. Wọ́n ti kó sáṣẹ ọdọ́ sẹ̀t a wà lórí ẹ̀. Ìlú wo ni ìlú tí wọ́n lù yìí? Ìlú Ègbó Ègbó Odùduwà ìlú Ègbó nílùú tí wọ́n lù yìí. Ara àwọn ìlú Ànàgó náà ni tàbí Àpòsì. So ibi Ṣàngó ni wọ́n ti ń rí ìlú yìí. Odùduwà ọdún
Odùduwà gangan náà ṣe bọ̀ Ṣàngó jáde. A rí pé Ànàngó wọ́n ní àṣà, wọ́n ní ìṣe, nǹkan ìṣẹ̀ṣe wa nílẹ̀ Yorùbá kò sì lè parẹ́ látọ̀dọ̀ àwọn Ànàngó. Olódùmarè ọba ò sì ní jẹ́ ó parẹ́. tó àwa náà ní Koiki Media abalẹ̀kà sínú ìlú tí a ń pè ní ìlú Kọ́làjé nídìí ìrókò abalẹ̀ sọ́dọ̀ àwọn bàbá wa àgbàlagbà lọ́dọ̀ kábíyèsí oníkọ̀ọ́ ti ìdí ìrókò àti àwọn bàbá wa tí wọ́n ń pè ní bàbá wa síwájú. A kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa tó ṣe tọdún yìí a tún ṣe tẹ̀mí. Àrípọ́dún tá à ń ṣe yìí wọ́n ń pè ní ọdún Odùduwà. Òní ní ọjọ́ kejì, ọ̀la ni wọ́n ń pè ní ẹ̀ta, a sì ń lọ sí ọjọ́ keje. Ẹ̀mí wa tó rí tòní á parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ̀mí wa tó rí tọdún yìí á dẹ́rì tẹ̀mí láti Èdùmàrè. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ní ṣókí láti ẹnu àwọn bàbá wa. Àwọn Yorùbá ni wọ́n lọ tí wọ́n bọ̀, wọ́n sọ wípé ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tà. Ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu àwọn bàbá. Ẹ má bínú pé mo pòwe wájú yín o. Dádì wa, bàbá, a kú ọdún, ẹ̀mí wa ó ṣe púpọ̀ ẹ̀ láyé. Dádì wa, ẹ jọ̀ọ́, ọdún wo gan la ń ṣe níbí lónìí? Ọdún tá à ń ṣe níbí ọdún Ògún. Ànàngó tẹ̀ fáyọ̀ mọ́tò dídí torí ìṣẹ̀báyé ni a máa ń ṣe ní ọdọọdún, a sì máa ń ṣe ní ọdún mẹ́ta. Ọdọọdún àtọdún mẹ́ta. Ọdún Odùduwà tá à ń ṣe yìí bàbá, kí ni àjọṣepọ̀ tó wà ní ọdún Odùduwà yìí àti Ṣàngó? Tó rà rí pé àwọn oníṣàngó pọ̀ níbi nǹkan tá à ń ṣe léyìí. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nítorí Odùduwà ló jẹ́ ìyá àgbà fún gbogbo àwọn òòṣà wẹ́wẹ̀wẹ́ ni ó ti mú wọn dání, ó ti mú Ṣàngó ẹ̀ dání pé kó tóun bá ti kíbi tóun bá ń lọ, tóun bá lọ jókòó sí, a máa bá òun gbé bẹ̀, a máa bá òun jáde, a máa bá òun tọ́jú òun náà. Kí gangan ni ọdún tá à ń ṣe yìí, kí ló máa ń mú wá fún ìlú? Kí ni pàtàkì ọdún yìí nínú ìlú tá a wà? Ire púpọ̀ ló máa mú wá fún ìlú náà, máa kún, a máa rówó, a máa tajà, a máa ṣe dáadáa lórí nínú tuntun nínú ìlú péjú. Bákòròdé bá wọn ṣe àwọn ìlú Kọ́làjé. Ìlú Kọ́làjé. Ìlú Kọ́làjé la gbogbo ọdún táwa ń ṣe yìí Ṣàngó àwa ṣe bí ikọ́ ilé Odùduwà ìjọkújọpọ̀ àwàpọ̀ wọ́n ló ṣe àgbàpọ̀ ní ilé gbọ́gbẹ́ ẹni kọ́kọ́ rẹ̀ ẹni kọ́kọ́ sí ní ẹni. Koiki Media náà ni mo júbà ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire. Mo júbà bàbá mi àgbàlagbà Professor Banji Akíntóyè grandpa láti Èdùmàrè àníwá yín tì. Bàbá mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìsójú ọ̀nà, ẹkùn ọkọ̀ Fúlàní. Bẹ́ẹ̀ ni tó Koiki Media, àwa náà ni Ọláyọmí Koiki, ọwọ́ ọ̀tún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, the great white lion
the last man standing baálẹ̀ Ìkọ́làjẹ ti Ìdíròkò ẹyẹ méje ìjàsà nǹkan ìṣẹ̀ṣe wa ò gbọ́dọ̀ parun kò lè parun láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run ìlú Ìkọ́làjẹ yóò mọ tòrò ni yóò sì mọ tùbà yóò mọ túṣẹ ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu dádì wa bàbá baálẹ̀ Ìkọ́làjẹ Ìdíròkò bàbá aṣíwájú dádì o ẹ kú belédùn àti pé orí o láṣẹ Èdùmàrè àwa lámọ̀ wá ẹ̀yin náà lásì mọ́ bá a ní fi yín ṣàwátì o. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa ìlànà ìwà àmín. lẹ́yìn Ọlọ́run àwọn oníṣẹ̀ṣe máa fi pé Elédùmarè ọdún tí a ń ṣe ìdá ìṣe lọ́wọ́ báyìí ọba ṣe fọ́jọ́ méje ẹgbẹ́ táwọn bàbá mi sọ a ti ṣe ọdún Ṣàngó kọjá lọ ọdún Ṣàngó tá a ṣe kọjá lọ ló jẹ́ ká gbé ṣojú òdu àpapọ̀ gbogbo àwọn oníṣègùn tá a wá sí bíbá yìí ó bẹ̀rẹ̀ láti àpapọ̀ oníṣègùn lápapọ̀ láti Faransé àti Nàìjíríà so àgọ́ Ìgbókíá àgọ́ Ìbátẹ́fì Ìdíròkò Ìdólóòṣà Ìdókòètù Òwúbọ̀ Ìláṣẹ Òkè Ọ̀dọ̀ Àdílété sínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ ṣàwáṣetọ́jú ìdíbà Ìfọ̀ntẹ̀dó Ìgọlọ̀ Ìfọ̀yìn Ìsọ̀bẹ́ Bánilé àti Ìsákété Ìdákọ̀ Ìlọsọdún oṣù mẹ́ta ọdún yẹn ni à ń ṣe báyìí. oṣù mẹ́ta ọdún yẹn gẹ́gẹ́ bí àwọn olóògùn àṣeṣe wọ́n kọ́ mọ òṣàwọlé ṣètò wáyé tí kò mọ òṣàwọlé yẹn bá ti pé oṣù mẹ́ta tó bá ti pé oṣù mẹ́ta wọ́n máa dóṣù fún ọmọ òṣà ọmọ ògùn jáde ṣùgbọ́n wá sí pé òṣà tó fẹ́ wáyé tí wọ́n ní kó ìṣọ̀kó síbẹ̀ torí ìṣọ̀kó ló sì kéré ní gbogbo òṣà ṣùgbọ́n àtọ̀ ni ló ṣe fọ́ padà lójú ṣùgbọ́n àwọn bàbá mi àwọn ẹlẹgbẹ́ mi bàbá mo bàtà jẹ lọ́dún yìí bàbá mo gbà mí ti Ìkọ́làjẹ Ìdíròkò. bàbá mo gbà Ìkọ́làjẹ Ìdíròkò. ààrẹ ni àwọn ń jẹ́ láti ìlú Ìbátẹ́fì. láti Ìbátẹ́fì. ọjọ́ méje la máa fi ṣe léyìí ni wàá ń sìn ọlá ní ẹ̀ka kí Ọlọ́run Elédùmarè fún bá wà padà lẹ́yìn wa ó bá wa tí àwa ní ìṣẹ̀ṣe ò lè parẹ́ torí ìṣẹ̀ṣe la fi ń dálé ayé so àwọn tó ń fẹ́ lu ẹ̀tẹ́lù ìṣẹ̀ṣe kì í ṣẹ̀ṣẹ̀ ló ń fẹ́ lu ẹ̀tẹ́lù torí Elédùmarè òun ló kọ́kọ́ dá Ọ̀rúnmìlà àlọ́ síbẹ̀ lẹ́yìn so àwọn mùsùlùmí kìrìsìtẹ́nì wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sí ilé ayé wá bá ìṣẹ̀ṣe ni kò dẹ̀ nígbà wọn pé lágbẹ́ Elédùmarè ìṣẹ̀ṣe ò lè parẹ́ àdọ̀tí àdẹ̀nídọ̀tí láéláé àwọn mùsùlùmí tó wà pẹ́ẹ́rẹ́ àti kìrìsìtẹ́nì ara oníṣẹ̀ṣe ló ti kọ̀ ara oníṣẹ̀ṣe ló ti kọ̀ so ìṣẹ̀ṣe tiwa àwọn bẹ́ẹ̀ ọ̀jà àwọn báyọ̀ tó bá fi wá ṣe wàásù ó tún máa ń jẹ́ kí òkìkí tiwa kó ṣe kíni kó lọ sókè ní ìrànlọ́wọ́ tí a ní fún gbogbo àwọn tó bá ń gbọ́ wa ní àkókò yìí a ní ìrànlọ́wọ́ bóyá òkè òkun ni ẹ̀pọ̀ yìí fẹ́ dé láwọn tó ń ṣe ìṣẹ̀ṣe lókè òkun a ní ìrànlọ́wọ́ nílùú yìí láti àbá gbé ìṣẹ̀ṣe lárugẹ nítorí pé tí a bá wò àwọn mùsùlùmí àwọn lárúbáwá wọ́n dá àwọn kan sí àgbékọ́ máa kọ́ bọ́ọ̀sì káàkiri wọ́n dẹ̀ máa ṣòro káàkiri láti máa fi jèrè ọkàn àwọn oníṣẹ̀ṣe ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà à ń dúpẹ́ fún ọba Elédùmarè a ní ìrànlọ́wọ́ gan ní àgbègbè àbíbáyé kí ṣẹ̀ṣe kó má bàa parun. ní agbègbè ibi tí wọ́n ń pè ní Yewa la wà a sì wà ní Ìgbókíá local government ṣùgbọ́n agbègbè Yewa la wà ṣùgbọ́n ilẹ̀ Ànàgó la wà Ànàgó tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá èmi sọ̀rọ̀ kan mo ní bóyá rọ́ ni bóyá òótọ́ ni bàbá a gbọ́ wípé ní Ọ̀yọ́ Aláàfin tí bàbá lọ́yọ̀ Aláàfin bá fẹ́ sọ̀rọ̀ nígbà kan kábíyèsí bàbá sọ wípé káà mi ẹ lọ sí káà mi ìyẹn ní àgbàlá lẹ́yìn kùlé èdè káà Ànàgó ni. káà